tún kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ìkànnì àrólé bàbá 1010 TV2 nílé lájò lóko lẹ́yìn odi pé àtúnkù dédé àsìkò yìí, pàápàá jùlọ àwa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tá a wà nílẹ̀ nàìjíríà yìí náà. A kí wa pé a kú àtẹ̀mára kú àmúmára bóun gbogbo ṣe rí lórílẹ̀-èdè nàìjíríà yìí, pẹ̀lú bí nǹkan ṣe rí káàkiri orílẹ̀-èdè nàìjíríà. Àwọn èèyàn tẹ́ ń wò yìí òun náà ni àwọn tí iléeṣẹ́ MTN tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbégi dínà àti pè jáde àti pè wọlé wọn, ìyún sim block tí ó ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn ní ilẹ̀ nàìjíríà ń bí báyìí. Àwọn iléeṣẹ́ MTN náà ni ìròyìn gbà káàkiri tó jálé kákò pé wọ́n ń blọ́ọ̀kù síìmù àwọn oníbàárà wọn, yóò tí wọ́n ń gbégi dínà rẹ̀ tó já sí wípé wọn ò láǹfààní láti lè pè jáde àbí láti lè pè wọlé bó ṣe ń wù kó mọ. Láti bí ọjọ́ mẹ́ta sì ni èyí ti bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí. Èyí ló wá mú àkàṣe àkójọpọ̀ àwọn fọ́nrán pẹ̀lú bí àwọn oníbàárà wọn káàkiri orílẹ̀‐èdè nàìjíríà, nílùú ìbàdàn, nílùú àbújá, nílùú akwa ibom, nípínlẹ̀ ọ̀ṣun àti káàkiri àwọn ìpínlẹ̀ míì, ibi tí àwọn oníbàárà wọn ti ń ṣe ìfẹ̀hónúhàn wípé ìwà tí wọ́n hù òun ló kù díẹ̀ káàtó pẹ̀lú wọn ṣe gbégi dínà àwọn láti lè pè wọlé àbí pè jáde. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó sì ti ṣẹlẹ̀ láti bí ọjọ́ mẹ́ta tí iléeṣẹ́ MTN ti wo ìwà yìí fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe ṣe ìwà burúkú tí wọ́n hù yìí, táwọn ọmọ orílẹ̀-èdè yìí sì ń sọ wípé wọn kò tiẹ̀ fún àwọn lára, bẹ́ẹ̀ ni wọn ò fún àwọn ní àtẹ̀jíṣẹ́ kankan tí ń jẹ́ message, ìyún for notice lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tí wọ́n fi déédéé gbé ìgbésẹ̀ tí wọ́n gbé ọ̀hún. Èyí ló mú káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tún wá lọ sí iléeṣẹ́ wọn náà láti lọ rèé ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, gẹ́gẹ́ bí iléeṣẹ́ MTN ṣe pè wọ́n pé kí wọ́n wá ṣe àtúnṣe pẹ̀lú NIN àti àwọn nǹkan míì tó yẹ kí wọ́n fi sí orí sim card wọn náà. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà, wọ́n ní bí àwọn ṣe dé ibẹ̀ báyìí níṣe ni èrò kún fọ́fọ́fọ́ tí wọn kò tiẹ̀ tún rèèyàn kankan dá wọn lóhùn láti pẹ̀tù sí gbogbo aáwọ̀ tó wà ńlẹ̀ yìí. Èyí ló sì fà á tí wọ́n fi ń gbégbésẹ̀ láti bà àwọn nǹkan jẹ́, tí wọ́n sì tún sọ jáde lẹ́nu wípé ìwọ́de àwọn tó jẹ́ ti gbogbogbò àjẹpọ̀ ti bẹ̀rẹ̀ láti àná tí ń ṣe ọjọ́ ajé Monday. Èyí ló sì fà á tí iléeṣẹ́ MTN náà tí wọ́n sì tún fi kéde wípé káàkiri orílẹ̀-èdè nàìjíríà níṣe ni kí wọ́n ti iléeṣẹ́ náà pa, kó má sí dúnàdúrà bí ìtajà kankan ní àwọn ọ́fíìsì wọn náà. Ojú òpópónà ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti dì tí wọ́n náà ti bẹ̀rẹ̀ ìwọ́de bí MTN ò bá dá tó tọ́ àti èyí tó yẹ padà fún àwọn. Ètò já sí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ní àwọn ti pàdánù pẹ̀lú bí ìgbésẹ̀ tí iléeṣẹ́ MTN gbé yìí kò sì jẹ́ èyí tí ó burú jáì tó ní kúlùkù sì ń sọ ẹ̀dùn ọkàn rẹ̀. Ẹ jẹ́ ká wá bira wa lórílẹ̀-èdè nàìjíríà yìí níbi tá a bára wa yìí, pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe ń ṣe tiwọn tíjọba ìpínlẹ̀ ń ṣe tiwọn, táwa ara wa náà tún wá ń ṣe báyìí fún ara wa. Iléeṣẹ́ MTN tó já sí wípé àwọn ènìyàn ò ní wọ́n gbọ́kànlé, tó já sí wípé àwa náà là ń fún wọn ní jíjẹ àti mímu. Àwọn oníbàárà wọn òun náà ni wọ́n ń pawó wọlé fún wọn tí wọ́n tún wá ń ṣe èyí fún àwọn oníbàárà wọn. Ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló ti tú jáde síta báyìí, èyí tó sì mú kí iléeṣẹ́ MTN náà kéde wípé kí gbogbo iléeṣẹ́ náà tó wà jákèjádò orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n pa iṣẹ́ tì, kí wọ́n fi wá ojútùú sí ìṣòro tó wà ńlẹ̀ yìí. Ẹ̀rí báwọn èèyàn ṣe pọ̀ báyìí, ibo là ń lọ lórílẹ̀-èdè yìí gan. Ègbè ni ọ̀tẹ̀ bá ti ń pa kan làwọn míì tún rúwé lọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí nígbà tí wọ́n ń gbètè pèrò láti ṣe ìwọ́de ètò jẹ́ ti èèyàn àtọ̀wọ́n gógó oúnjẹ. Àjọ MTN náà tún wá ṣerú eléyìí
gbogbo èyí ló bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nú táwọn míín sì fi ṣìwàwù débi pé wọ́n ń ba nǹkan ní àwọn ènìyàn yìí jẹ́ nígbà tí wọn ò ráwọn èèyàn kan wá ta sí àwọn náà. Ẹ̀bẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ MTN wípé kí wọ́n tètè wá ojútùú sí ìṣòro tó wà nílẹ̀ yìí torí pé oníṣẹ́ ò níbi iṣẹ́ rẹ̀ tí ó lọ, bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti di ẹni tó ti pàdánù tó pọ̀ látàrí àìlèpè wọlé àti àìlèpè jáde ètò MTN tí wọ́n bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí. Bó ṣe ń lọ rèé lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 látò máa fún yín ní àwọn làbárí àti ìròyìn rẹ̀ pẹ̀lú bó bá tún ṣe ń lọ lórí bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ̀sì máa lè rí wa wò àti rí wa gbọ́ lóòrèkóòrè títí di ìgbà tá a tún bá ṣe àkójọpọ̀ àwọn ìròyìn míì lórí bó nǹkan bá ṣe rí lóde. Mo ti 25 wọ́n tẹ̀ wá nínú Hausa o. Jesus. Okay, torí protest tàbí. It's possible o. It's possible. It's possible so that we will not be able to protest tàbí. Okay, I get that. Mẹ́ta 1,000 naira. Mẹ́ta 1,000 It's networking. Ọlọ́run lè fi wọ́n lérè. Ká má kò jẹ́ ájọ́ ká máa wò. Ló ti ṣubú lọ́jọ́ yẹn irú ẹni ẹgbẹ́ ìbòdì ò bá wà lẹ́nu bó ti ṣubú ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀yin tó wà lórí ìjọba gbogbo nǹkan yóò fẹ́ tí ẹ fi sọ́ni kílẹ̀ fẹ́ gbogbo nǹkan ò fẹ́ ní fún ẹ lè wá ṣe pọ́lìsì tó lè dá àwọn yẹn fún àwọn yẹn kí ni gbogbo lọ́sọ̀ wá láì lẹ́kọ̀ọ́ mo ní fídíò kan bí ọmọ dábọ́ tẹ̀sí ìjọba òyìn àtàbí ó ka fídíò yẹn sí ẹ̀mí lẹ́ẹ̀kọ́ We'll use Elon Musk. We'll carry our Elon Musk router. The motor is not used. Let's get it.